Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí fẹ́ dé, ibi tí ẹ ti ń gbọ́ mi, ibi tí ẹ ti ń rí mi, ibi tí ẹ ti ń tẹ́tí sí mi. Olúwàbùkọ́lá lórúkọ mi o. Èmi ni Olúwàbùkọ́lá Ayako tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, aya ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Lórí kò sí mìmì lénìí, kò sí mìmì lètò ètò ni kò sí mìmì. Mìmì kan ò ní mì wá ní orúkọ Jésù. Kí ni mo mú wá lénìí? Àmọ̀ràn náà ni. Ohun kan ṣẹlẹ̀ kò yẹ kó jẹ́ àdúgbò, ó yẹ kó jẹ́ wípé gbogbo wa la ti máa gbọ́ nípa rẹ̀. Gbajúgbajà abẹ̀sẹ́kù bí òjò ọ̀gbẹ́ni Anthony Joshua ó wá sílé ọdún ni. Ó wá sílé ọdún. A mọ̀ wípé òkè òkun ni ó fi ṣe ibùgbé. Ó jẹ́ ọmọ ìlú Ìṣàgámù. Ó wá sí ilé ọdún. Ilé ọdún tó wá yìí o, bóyá àtòun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ lókè òkun ni wọ́n jọ wá. Ṣùgbọ́n nítorí pọ̀pọ̀ sísì òpin ọdún, a fẹ́ lọ kí ọ̀rẹ́ wa, a fẹ́ lọ síbì kan, a fẹ́ lọ síbì kan, a fẹ́ ṣe kinní kan, a fẹ́ ṣe kinní kan. Òun àtọ̀rẹ́ rẹ̀ ṣeré jáde. Ṣùgbọ́n kí n tó sọ nǹkan tó ṣẹlẹ̀, mo fẹ́ tọ́ka wá sínú Bíbélì. Ìwé Bíbélì sọ pé bí ó ti wà látètè kọ́ṣe ó ń bẹ nísinsìnyí. Kò sóhun tó ń ṣẹlẹ̀ nísìnyí tí ò tí ì ṣẹlẹ̀ rí, tí ò tí ì ṣẹlẹ̀ nínú Bíbélì. Ìwé Sámúẹ́lì kejì ni, orí 13, ẹsẹ̀ kìíní dé ìparí. Ìtàn àwọn ọmọ Dáfídì ni. Ìtàn àwọn ọmọ Dáfídì. Tamari jẹ́ àbúrò Absalomu. Amori ó bá Tamari ṣe àṣemáṣe. Ó bà Tamari jẹ́. Absalomu ó sì ti di Amori, ó ti dì sínú pé òun máa gbẹ̀san àbúrò òun lára ẹ̀ṣẹ̀. Ọjọ́ yìí lọ́jọ́ tí Amori tó lòun fẹ́ ṣe ọjọ́ ìbí. Òun fẹ́ ṣe ọjọ́ ìbí, ọmọ ọba fẹ́ ṣe ọjọ́ ìbí àjọyọ̀. Ó fẹ́ ṣe àjọyọ̀. Ó wá pe àwọn ènìyàn, ó yá ẹ máa bọ̀, ẹ wá bá mi ṣàjọyọ̀, ẹ lọ pe àwọn ẹ̀gbọ́n mi wá. Absalomu dẹ̀ tí ó ti rẹ́rọ́ ẹ̀ sínú tẹ́lẹ̀ wípé eléyìí ó máa jìyà nǹkan tó ṣe sí àbúrò òun obìnrin. Ọjọ́ tó ṣe ọjọ́ ìbí yẹn ni wọ́n pa o. Ló wá jẹ́ kí n lọ sí inú orin kan. Olórin mùsùlùmí kan ló kọrin yẹn. Ó ní ẹni ayé ń yẹ kó máa ṣọ́ra o, ayọ̀lá kéré fi iṣẹ́ ń tan. Ẹni ayé ń yẹ kó máa ṣọ́ra o, ayọ̀lá kéré fi iṣẹ́ ń tan. À ń sọdún lóòótọ́, ẹ jẹ́ a máa ṣọ́ra ká máa kíyèsára. Ibi tí mo ti ń bọ̀rọ̀ mi bọ̀ náà, màá tún wá padà síbẹ̀. Anthony Joshua àti àwọn ọ̀rẹ́ rẹ̀ o, wọ́n ṣeré jáde o. Lórí wípé ó yá sáré gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ wọn sọ pé ṣé eṣinṣin ń jẹ táyà yìí lẹ́sẹ̀ ni, ṣé kò lè sáré jù báyìí lọ ni, ó yá fèrè sí, sáré gan, fèrè sí, ó ti sáré o, ó ti kọjá ẹ̀, ó yá, ó ti kọjá ẹ̀, ó yá, ó ti kọjá ẹ̀. Ọ̀run dìyìn mà nìyẹn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ níbi tí wọ́n ti ń overtake, gbéyọ níwájú trailer, gbéyọ níwájú bọ́ọ̀sì, gbéyọ níwájú kọ̀ńténà. Wọ́n ní ìjàmbá mọ́tò. Gẹ́gẹ́ bí ohun tí ìròyìn sọ o, torí inú ìròyìn láti gbọ́, wọ́n ní instantly ní méjì nínú àwọn ọ̀rẹ́ Anthony Joshua yẹn tí wọ́n ti fàyè sílẹ̀. Òun gan báyìí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà. Òun ló jẹ́ kí n tètè sáré wá sí orí ètò Kò sí mìmì pé àwọn olólùfẹ́ mi ẹ jẹ́ n sáré ju eléyìí sí wọn. Bíbélì kọ́ ló sọ o. Ọ̀rọ̀ tí àwọn ènìyàn máa ń sọ, wọ́n á ní àtàrí alátàrí là ń wò, ẹni ẹlẹ́ni ló ń rí tara ẹni. Ọ̀rọ̀ ẹni ẹlẹ́ni la sì ń fi ìsàrí kọ́gbọ́n. Ẹni tí ó jìn sí kòtò wọn ló kọ́ ará yòókù lọ́gbọ́n. Mo fẹ́ kí á tètè mú ẹ̀kọ́ kọ́ ká mú ọgbọ́n kọ́ nínú eléyìí ni o. Ẹ̀yin òbí, ẹ̀yin ìyá, ẹ tètè fa àwọn ọmọ yín létí níbi tí wọ́n ti ń gbọ́ o. Pàápàá jùlọ àwọn ọmọ yín ọkùnrin. Àwọn tí wọ́n ti bàlágà, tí wọ́n rò wípé àwọn fẹ́ ṣe fàájì, àwọn fẹ́ jáde fún ọdún. Tí wọ́n máa kóra wọn sínú mọ́tò, tí wọ́n sọ pé àwa fẹ́ lọ sinimá, a fẹ́ lọ wo eré nínú sinimá, a fẹ́ lọ ṣe kinní kan nínú sinimá. Ẹ jẹ́ á tètè fà wọ́n létí. Ọlọ́run ò ní jẹ́ ká sọdún nínú ìbànújẹ́ o. Ayọ̀ wa ò ní di ìbànújẹ́. Ẹ jẹ́ á sọ fún wọn, lílọ tó ń lọ yìí o, dẹ́ẹ̀dẹ́ mi àwọ̀ o. Eré yín ò gbọdọ̀ ju 120, 110, 100 lọ o. Ẹ jẹ́ á sọ fún wọn. Ẹ jẹ́ á tẹ̀ mọ́ wọn létí. Tá a bá ti tẹ̀ mọ́ wọn létí, tó bá ti ń lọ, wọ́n á rántí. Kí ni ká ti ṣe eléyìí sí báyìí pẹ̀lú àwọn tó wá sí tán náà, àwọn wá sọdún nílé tí ìjàmbá burúkú yìí wá bọ́ọ̀lù. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n sọdún ayọ̀ léléyìí àbí wọ́n sọdún ìdàkejì? A ní sọdún nínú ìbànújẹ́ o.
nítorí ẹ̀ ni mo ṣe tètè wá sórí ètò lẹ́ni láti tètè sọ fún àwọn abiyamọ ẹ jẹ́ ká pe àwọn ọmọ wa ọkùnrin níbi tí wọ́n ti ń gbọ́ o ká tẹ̀ mọ́ wọn létí o ní àkókò yìí ayọ̀pọ̀rọ̀ ò ṣeé yọ o gẹ́gẹ́rẹ́ tò ní o ó kù díẹ̀ ká wọnú ọdún tuntun bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí òkùnkùn náà ń gbáradì wípé àní a gbọ́dọ̀ complete agenda wa fún 2025 ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ yín ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀jẹ̀ àwọn ẹbí wa ẹ̀jẹ̀ àwọn ẹbí tèmi náà wọn ò ní fi ṣètùtù ọdún 2025 o ìyẹn ni mo ní kí n mú wá o kí n tètè wá sọ fún wa ẹ̀já sọ fún àwọn ọmọ wa àti àwọn ènìyàn wa tí wọ́n fẹ́ rìnrìn àjò náà ibi tó o bá fẹ́ lọ tètè gbéra kúrò ńlé má máa sọ fún awakọ̀ pé ó yá sáré ṣé táyà ń ja mọ́tò yín ni má bá ṣe sísí jẹ táyà yín ni má bá wọn sọ̀rọ̀ èpèdè yẹn jẹ́ kó rọra máa àti àbáwá tún wá rí àwọn awakọ̀ tí wọ́n ti ta nǹkan sára torí wọ́n máa ń ta nǹkan sára lásìkò yìí wọ́n fẹ́ sáré lọ wọ́n fẹ́ lòdù wọ́n fẹ́ lọ 3-4 trips ní ọjọ́ kan sọ fún wọn wípé ó jẹ́ kí n rántí nígbà tá a wà ní kékeré ní rédíò Ọ̀yọ́ ayé ọjọ́ òun rédíò ìpínlẹ̀ Ọ̀yọ́ láyé ọjọ́ òun a ní mo sásọ sílé mo lọ́nìyàn sí ilé o mo mọ̀ rán mi lọ́rùn àpàpàǹdodo mo sásọ sílé mo lọ́nìyàn sí ilé o mọ̀mọ̀ rán mi lọ́rùn ọ̀sán gangan àwọn tó wà nù mọ́tò náà máa kọrin yẹn fónímọ́tò má rán mi lọ́rùn àpàpàǹdodo má rán mi lọ́rùn ọ̀sán gangan o mo sásọ sílé mi tí ìkásọ mi ẹ jẹ́ á máa sọ fáwọn onímọ́tò gbogbo ẹ̀yin èrò inú ọkọ̀ tẹ́ ẹ fẹ́ wọkọ̀ lákòókò yìí ẹ máa sọ fáwọn onímọ́tò ẹ má jẹun gbé yín sáré jù o tí mọ́tò bá ti sáré jù tí ọkọ̀ bá ti sáré jù tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ ó lè di ìjàmbá ńlá tó lè jẹ́ wípé ó máa gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wípé ó sì rọra ń sáré lọ níwọ̀nba tí eré bá wọn níwọ̀nba tí nǹkan bá tilẹ̀ ṣẹlẹ̀ ìjàmbá tó máa wá kò ní pọ̀ jù mo gbàdúrà pé àní ṣe òfò ẹ̀mí o bí ọdún yìí ti ń lọ sópin àní ṣòfò ẹ̀mí o àní fọmọ wa ṣètùtù ọdún yìí o àní fi ara wa ṣètùtù ọdún yìí o ilẹ̀ ò ní lanu gbẹ̀jẹ̀ èmi àti ẹ̀yin o ẹ jẹ́ á máa pariwo fáwọn ọmọ wa lọ́kùnrin lóbìnrin pàápàá tó máa fẹ́ sọ pé àwọn fẹ́ jáde ọdún àwọn fẹ́ ṣeré ọdún lọ ààyè ni wọ́n fi wá sílẹ̀ lọ́wọ́n nígbòkú wọn padà wá bá wa o ẹ jẹ́ ká kíyèsára òbí tètè máa pariwo fún àwọn ọmọ rẹ o ibikíbi tó o bá fẹ́ lọ mọ́tò ló fẹ́ wọ̀ ni ṣé o fẹ́ ọ̀dà fún bóòtù ni àbò o fẹ́ kíná tún ọ̀dà fún gbogbo ẹ̀ sọ fún pé kó má sáré ìwọ lo ọ̀dà fún olówó ẹ lápò ni wàá sì san iye owó tó bá máa ná ẹ wọ́n kó wá máa sáré torí pé o ò fẹ́ sanwó púpọ̀ má ṣe bẹ́ẹ̀ o ẹni tó bá wà láyé òun ló ń sanwó bóòtù ló ń sanwó uber o Ọlọ́run á ràn wá lọ́wọ́ o láyọ̀ la máa fi sọdún o àní sọdún nínú ìbànújẹ́ o a sì gbàdúrà fún Anthony Joshua náà Ọlọ́run á bá wa dọ́wọ́ lé o Ọlọ́run á sì bá wa dóòlà ẹ̀mí rẹ̀ nítorí ògo ló jẹ́ fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà ògo Nàìjíríà yìí ò sì ní wọmi o ògo yìí ò ní wọmi lórúkọ Jésù ẹ̀yin ọmọ ẹ̀yin ọ̀dọ́ àwa òbí ẹ jẹ́ ká kíyèsára ọdún ayọ̀ la máa ṣe o olórin kan sọ pé I will see the end of this year. This year will not see my end. What about you? I will see the end of this year. 2025. 2025 will not see my end. What about you? I will see the end of this year. This year will not see my end. Òun ni mo mú wálé ni o. Olúwàbùkọ́lá Ayako ni orúkọ mi o. Tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, ayé ènìyàn rere, ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Káfíńrè pàdé o. Ọdún ayọ̀ la máa ṣe ó dàbọ̀.